àwọn aṣòfin ló wà lẹ́kìtì ní àbáwọn arúfin. ìyẹn nípa Arufin àtàbùkùrú eléyìí lẹ́ka àwọn kan. àwọn àgbààgbà amòfin tí gbogbo Nàìjíríà ń wárí fún báyìí nípìnlẹ̀ Èkìtì nítorí wọ́n jọmọ ìpínlẹ̀ náà tí wọ́n sì dá sóhun tó ń lọ tí kò dára. ọ̀rọ̀ náà burú gan débìí pé ọmọdé olóṣèlú kan lábẹ́ àkóso bí tí wù kó rí ó torí pòun látìlẹ́yìn gómìnà àná kan yóò tàwọn aráalé ẹ̀ lọ́pọ̀ tó bẹ́ẹ̀ tí ó sì rò pòun yóò múrú nǹkan bẹ́ẹ̀ jẹ́. Àfẹ́ Babalọ́lá sọ̀rọ̀ lẹ́kìtì ẹnìkan sì lórí láyà láti bú dáadáa báyìí. bẹ́ẹ̀ kì í ṣàfẹ́ Babalọ́lá nìkan ló sọ̀rọ̀, ó tún káwọn mẹ́fà míì dání: Wọlé Ọlánìpẹ̀kun, Fẹ́mi Fálànà, Délé Adéṣínà, Olúdáramọ́lá, Dáyọ̀ Akínlàjà àti Gbóyèga Oyèwọlé. gbogbo àwọn yìí pátá lágbẹjọ́rò àgbà ilé wa, SAN ní gbogbo wọn. nínú àwọn yìí àwọn kan wà tó jẹ́ látorílẹ̀-èdè yìí títí dókè òkun. bí oṣù ni wọ́n lé téńté, tórúkọ wọn a sì máa dẹ́rùbà tó lóṣèlú àtijọba. ṣùgbọ́n mi Èkìtì ní gbogbo wọn o. nídìí èyí ni wọ́n ṣe há sọ́wọ́ àwọn ọmọ Káyọ̀dé Fáyẹmí tí wọ́n sì lanu gbàgà tí wọ́n ń bá àwọn àgbàlagbà náà nítorí agbára tí ò gbé wọn débì kan tí wọ́n rò pé wà lọ́wọ́ àwọn. kí ló ṣẹlẹ̀ tó báwọn èèyàn yìí nínú? àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ni wọ́n yan aṣòfin Gbóyèga Aríbíṣọ̀gàn gẹ́gẹ́ bí olórí wọn lẹ́yìn tí kú ti po lórí ilé náà tẹ́lẹ̀, ọ̀gbẹ́ni Fúnminíyì Àfúyẹ́. ṣùgbọ́n inú àwọn aṣáájú APC ìpínlẹ̀ náà kò dùn séyìí. bẹ́ẹ̀ kò ṣàṣáájú APC kan ń bì kan tó ju Káyọ̀dé Fáyẹmí lọ. èyí ló fà á táwọn aṣòfin tó ń ṣiṣẹ́ fún wọn fi dá wàhálà palẹ̀ tó fi dohun táwọn ọlọ́pàá ya wọlé ìgbìmọ̀ aṣòfin náà tí wọ́n sì tilẹ̀kùn bẹ̀ pa. kí wọ́n tó tilẹ̀kùn yìí pa, nígbà tí wọ́n ti yan olórí ilé-ìgbìmọ̀ náà tuntun ni wọ́n ti pinnu pé pàdé àwọn sún jókòó síwájú fọ́sẹ̀ méjì pẹ̀lú báwọn ọlọ́pàá ṣe kúnlé ìgbìmọ̀ náà fọ́fọ́. bẹ́ẹ̀ làwọn aṣòfin kan kóra wọn jọ ń fẹ̀rẹ̀ kílẹ̀ tó mọ́ dáadáa tí wọ́n sì lọ pàdé nílé ìgbìmọ̀ yìí tí wọ́n láwọn yan olórí àwọn tí wọ́n yàn. wọ́n ní 17 làwọn aṣòfin táwọn ṣe bẹ́ẹ̀, kò sì sẹ́ni tó rí wọn tàbí mọye wọn nítorí ilé ò tí ì mọ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ ìjókòó wọn tí wọ́n sì tilẹ̀kùn mọ́ rí. gbogbo òfin tó yẹ kí wọ́n tẹ̀lé láti fi yan olórí tuntun ni wọ́n gbé gbági nítorí wọn ò yan kọ́mítì tó yẹ kó yọ̀rọ̀ náà wò. bẹ́ẹ̀ ni iye ọjọ́ tó yẹ kí wọ́n fi dúró kí wọ́n fi gbọ́ tẹnu ẹni tí wọ́n fẹ́ yọ ń pò náà wọn ò dúró kọjọ́ ọ̀hún pé. ó jọ páwọn kan ló ti sọ fún wọn pé kò séwu, káwọn ṣáà ti lọ síbẹ̀ kí wọ́n sì jókòó. ó bófin mu kò bófin mu, kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ yọ lórí wọn, kí wọ́n fèyí tó kù sílẹ̀ fáwọn. lára ohun tó máa ń ba Nàìjíríà jẹ́ rèé, lára ohun tó ṣòṣèlú orílẹ̀-èdè ìdìranù lásán àti iṣẹ́ jẹun nìyẹn. nígbà tó bá jáwọn tí wọ́n bá fi sídìí òfin ni wọ́n ó máa rúfin, àwọn tí wọ́n bá fi sídìí àsùnwọ̀n owó ni wọ́n ó máa jówó, àwọn tí wọ́n bá ní kí wọ́n mólè wọn ó máa lẹ̀dí àpò pọ̀ mólè. nígbà wo ni nǹkan wo ò ní máa fojoojúmọ́ dàrú? ṣùgbọ́n bó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń bí gbogbo àwọn èèyàn kò rò pé lẹ́kìtì nírú ẹ̀ ó ti máa ṣẹlẹ̀ nítorí Èkìtì yìí ọ̀mọ̀wé ni wọ́n. ṣùgbọ́n bó ti máa ń ṣẹlẹ̀ níjọba àpapọ̀ kò sóhun táwọn olóṣèlú wa tọwọ́ bọ̀ tí ò ní bàjẹ́ pátá. ohun tí wọ́n ṣe táwọn àgbààgbà lọ́ọ̀yà rí tí wọ́n ní kí wọ́n má ṣe bẹ́ẹ̀ rèé pé wà náà borúkọ Èkìtì jẹ́ nítorí ohun gbogbo tí wọ́n ń ṣe ò bófin mu. nígbà táfẹ́ Babalọ́lá jókòó ń bì kan póun táwọn kan ṣe ò bófin mu, tí Fálànà wà ń bẹ̀, tí Wọlé Ọlánìpẹ̀kun wà ń bẹ̀, irú ọmọ kékeré amòfin wo ni ó wàá máa ṣẹnu wọ̀yọ̀wọ̀yọ̀ sí wọn? ṣùgbọ́n àwọn olóṣèlú ò ní bẹ̀rù èèyàn gidi àfẹni tó bá yàn wọ́n sípò nìkan tàbí tí wọ́n ń rí jẹ lábẹ́ ẹ̀, kódà kò jẹ́ tọ́ọ̀gì lásán. wàhálà oríṣiríṣi tí Fáyẹmí fi sílẹ̀ tó ń lóhun tí kò sọnù kiri ló kúnlẹ̀ gìrangìran yìí o. ṣé táwọn ajínigbé ni ká sọ ni, àbí tọ̀nà tí ò dára, tàbí tóhun amáyédẹrùn tọkùnrin náà ráàyè ṣe ńgbà tó fi ń sáré láwọn Fúlàní kiri tó lóun fẹ́ dààrẹ Nàìjíríà? ṣé bóhun tó yẹ káwọn aṣòfin yìí ran gómìnà tuntun tó wà ń bẹ̀ lọ́wọ́ kí wọ́n jọ ṣe nìyẹn. ṣùgbọ́n èyí tí wọ́n gbé dání lẹ̀ rí yìí, àwọn ẹyin adìẹ lásán tí wọ́n ń lérí páwọn yóò dìbò làpàtà, ṣebí lójijì ni wọ́n ó fọ́ pátá tẹ́nìkan ò ní rí wọn. ẹ múra sí o, èsì ìdánwò yín ń bọ̀ láìpẹ́ jọjọ. ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.